ọmọ Ọ̀jàgbá ọmọ Ọ̀jàgbá aborúbọyè ẹ̀làbọ̀rú asàlámù àlékún aleluya wọ́n fẹ́wé àtẹ̀kọ́ tó tọmọ aráyé ṣe ọmọ Ọ̀jàgbá ìṣẹ̀ṣẹ̀ lágbá àgbà níṣẹ̀ṣe wọ́n fẹ́wé àtẹ̀kọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn ní ọmọ Ọ̀dùàgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi ò ní di o. Mojúbà àkọ́dá ìbà ṣẹ̀dá ìbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù ọlálé o. Olúbíkín mojúbà lọ́wọ́ rẹ, ọ̀sà ìbíkín mojúbà lọ́wọ́ rẹ o, mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà lótùfẹ́ tó dilé ayé mú ẹ̀jẹ̀ ojú mi ṣe o. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín mo kí yín mo kí yín mo gẹ̀ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lórígun mẹ́rin gbogbo àgbálá ayé tẹ́ ẹ ti ń tẹ́tí sí mi o. Àsìkò ìgbìyànjú Ọlọ́run ọba Elédùmarè akúkú dé ìgbìyànjú aládé. Mo máa ń gbàládùra pé gbogbo ń tá a bá ń dáwọ́lé èrè ni ó máa jásí fún wa o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo fẹ́ yọ̀ǹda idẹ kan fẹ́yìn ènìyàn mi lónìí, nǹkan kékeré báyìí ni kò jù aláǹjù pa sí lọ ṣùgbọ́n idán tó yanilẹ́nu púpọ̀ ni mo fẹ́ jàǹfààní rẹ̀ lónìí. Mo kọ́ kẹ́yìn ènìyàn mi mo kí yín gidi gan mo kí yín gan o. Idẹ tí mo mú wá lónìí là ń pè ní idẹ tá a fi ń pa ẹdìyẹ. Téèyàn mú adìyẹ lọ́wọ́ tẹ́gbẹ́ lórí igbá tádìyẹ náà tí ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún yín lónìí, ẹ máa bá mi ká lọ o. Àkọ́kọ́ náà mo ṣe àkójọpọ̀ àwọn oògùn oríṣiríṣi kan nítorí ó ti ń pẹ́ táwọn ènìyàn kan tí mo mẹ́sẹ̀jì mi kọ́ ọmọ Ọ̀dùàgbà dákun ṣe ṣèwé kan táwọn lè rà mú ní ìṣèwé o. Lẹ́nìkan wá mẹ́sẹ̀jì mi pé tẹ́ bá lè ṣe ní ìwé ẹ ṣe ní PDF fún mo níbò náà ṣe ń ṣe. Ẹnìyẹn dìdí wá láti Èkó ó wá kọ́ mi ní bá ń ṣe ń ṣe, kódà ènìyàn àjọ jókòó mo kówé tí wájú báyìí là ń ṣe àkójọpọ̀ rẹ̀ ní òun náà ló bá mi ń tẹ̀ tá a fi ṣe gbogbo àwọn àkójọpọ̀ iṣẹ́ náà sórí PDF. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá o. Mo ti wá ṣe àkójọpọ̀ àwọn iṣẹ́ yìí, yálà èèyàn tó bá nílò rẹ̀ kó kàn sí mi lórí WhatsApp number mi tó wà lójú móhùnmáwòrán yìí. Kò kí n ṣe ọ̀fẹ́ o, owó ló bá dé o, ọ̀fẹ́ kọ́ o, ọ̀fẹ́ ni kọ́ o, owó ni o. Gbogbo àṣírí idán oríṣiríṣi àtàwọn oògùn oríṣiríṣi tó dájú dáadáa, iṣẹ́ tẹ́ bá ti bá ń bẹ̀ no doubt ò sí ń bẹ̀, iṣẹ́ tó confirm ni. Mo wo kinní kan ní orí TikTok ní ìjà àrùn, ẹ̀rín pa mí púpọ̀. Àwé kan ó gbé ọṣẹ lọ́wọ́ ó gbé igbá kalẹ̀ ó kọ́ṣẹ́ sí wá gbé adìyẹ lé lórí ni wọ́n ṣe kíní kan ó yá mú jẹrẹ adìyẹ náà wá kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn èèyàn wá ń fọ pé iṣẹ́ yìí ó ṣiṣẹ́ o, iṣẹ́ tíyẹn gbé ọṣẹ tíyẹn gbá adìyẹ lé lórí tádìyẹ náà sì kú pa ẹ̀. Wọ́n á wò pé àwọn èèyàn ọlọ́mọdé àwọn èèyàn wá gọ̀. Gbogbo nǹkan wọ̀nyí kò sí oògùn idán lásán ni. Bódà bẹ́ẹ̀ wẹsẹ̀ yẹ kò sí nǹkan kan tí ó mú wá fún yín, idán lásán ni. Ọ̀pọ̀lọpọ̀ idán mo ti ṣàlàyé fáwọn ènìyàn mi, mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán idán lóríṣiríṣi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wò pé idán yìí wọ́n ti fi gbá òun rí, idán yìí wọ́n ti fi ṣe ẹ́ ti wùwà ẹ̀ka fún òun rí, àṣẹ idán ni àṣẹ ṣe oògùn. Idán yàtọ̀ sógun o, idán ó yàtọ̀ sógun o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì kọ tí ń sọ yìí ó kọ sólẹ̀ pàjáwìrì àbí kí ló ti ẹ̀kọ́ síbẹ̀. Táwọn èèyàn sọ pé lágbájá fún mi nọ́mbà yín tàmẹ̀dẹ́, mo pé iye èsògùn idán lásán ni, bẹ́ẹ̀ bó bá yín sọsẹ́ bẹ́ẹ̀ wẹ́ gan ẹ̀ lè rí ṣíṣí ọ̀ ó ká mi lára. But eléyìí náà ni mo sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ó kún tí mo fi ṣe fídíò yìí jáde nítorí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin tẹ́ ń wò mí káyìn náà ti wo fídíò náà káyìn náà wàá mọ̀ fọ́ pé kíní yìí kò rí bẹ́ẹ̀ o, ẹ mọ̀ bá mi ká lọ. Ó gbá lámà pé idán dàbí eré. Ọ̀pọ̀ kéèyàn mú ẹdìyẹ lọ́wọ́ kẹ́sì gbélé nǹkan kẹ́dì ṣe pìpìpì káàdì ẹ̀ sì kúkú ilé ẹ̀kan náà. Ẹ̀pẹ́ ni bó ló ṣe jẹ́ láìsẹ̀ pé èèyàn dùn lọ́rùn láìsẹ̀ pé èèyàn fún lọ́rùn. Ìyẹn tán ń pè ní idán ni táwọn olóyìnbó máa ń pè ní màjíìkì làwọn olóyìnbó ń pè. Ìyẹn ẹ jẹ́ ká lọ.
kí ni tí ẹ bá mi wò nǹkan tó bá ti ń jọmọ́ idán kò kí ń le rárá oògùn a máa le ju idán lọ ṣùgbọ́n idán máa ń rọrùn púpọ̀ kí ni tí ẹ bá mi wá apẹ́wé kan ní ewé làálì gbogbo alamọ̀tá ń pè ní ewé làálì táwọn ìyá wa máa ń gún pàṣàpàṣàpàṣà kódà gan táwọn àǹtí wa táwọn mi gan gbọ́n táwọn ní kí ọkùnrin ló kó pé yóò tán máa ń bí àkókò mọ̀ bí yóò tọrọ bí arọ ni bí yá máa ń kúyàn ló kó bí yóò kúyàn ṣùgbọ́n ẹ mọ̀dàn wo ìmọ̀ o sọ ẹ ra mú làálì ẹ ti mọ̀ ewé làálì ẹ lọ já tòjọ́ ewé èsìsì wẹ́rẹ́ àwọn èsìsì ewé èsìsì gbọ́ aláwọ̀ ewé èsìsì tí máa ń ní lára báyìí èyí tó bá jẹ́ wẹ́rẹ́ rẹ̀ méjèèjì pẹ̀lú ọṣẹ dúdú pẹ̀lú gbá oníkókó ewé èsìsì yìí pẹ̀lú ewé làálì ẹgún papọ̀ mọ́ ọṣẹ dúdú yìí ẹ wá kó sí gbá ẹgbẹ́ ẹ kó sínú gbá oníkókó ẹ fi kalẹ̀ fún bí ẹ ṣàfi kalẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ ẹ kàn mú adìyẹ ẹgbẹ́ àyà adìyẹ ẹgbẹ́lẹ̀ lórí wàláì tààlà súnmọ́bí lálẹ́ àṣìláwà lẹ́sẹ̀kẹsẹ̀ adìyẹ náà yóò gbẹ́mìí mẹ́ onídàáyẹn sẹ́ máa ń sọ pé kíní kan mọ̀ jẹ́ rẹ̀ kíní kan onídìí gbogbo èèyàn ẹ kàn gbélé lásán láàrin ìṣẹ́jú rẹ̀ adìyẹ yóò sọ̀rọ̀ nà tí ó kú idán lásán ni mo káyè ní ẹ̀mí ọmọ ọ̀dùn àgbà o ọlọ́run ọbẹ̀ Olódùmarè ní padà lẹ́yìn wa ewé a máa jẹ́ fún ẹgbàá máa jẹ́ fún wa o tí wọ́n bá nídìí pdf náà àwọn ẹ̀dán yìí náà àwọn ẹ̀dán oríṣiríṣi náà wà nínú ẹ̀ kàn sí mi lórí whatsapp mi tó bá rí bákan náà ó dìgbà.